ó fẹ́ ọkọ kan ìyẹn kú mọ́ ó fẹ́ ẹlẹ́ẹ̀kejì ó kú mọ́ ẹlẹ́ẹ̀kẹta ó kú mọ́ ẹlẹ́ẹ̀kẹrin gan ó kú mọ́ bí bá gbọ́ yín lágbọ̀ọ́yé wípé irú obìnrin bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ wípé olọ́kọ̀ ọ̀run ẹ tún ní kò yẹ kí ọkùnrin míì tún mìíràn tó bá ti lè fẹ́ ọkọ kan kò yẹ kí ọkọ mìíràn tó máa gùn wọn tó bá ti lè wà lọ́dọ̀ ọkọ yẹn tí ó ń sùn sọ́dọ̀ jọ ń jẹun tó ń sọ oúnjẹ fún ìwọ̀ ìṣẹ̀dá ẹ̀ tó bá ti lọ ń ṣe bẹ́ẹ̀ ó lè affect ẹ̀ àṣírí ni ṣé mo pé àwọn kan ń fẹ́ wọn ò fẹ́ kí obìnrin dúró sábẹ́ ọkọ àwọn kan ń bẹ náà wọn ò fẹ́ kí ọkùnrin ní ìyàwó sí ọ̀dẹ̀dẹ̀ so àwọn ogun wọ̀nyí èyí tó lágbára jù níbẹ̀ ni ogun ìran tí a pè ní ẹ̀gún ìdílé the patterns of generation yẹn ni pé ìṣe àwọn ìran ìyá mi kò dúró sílé ọkọ àwọn ẹ̀gbọ́n mi wọn ò sí nílé ọkọ àwọn ogun àfijọ́ nínú ẹ̀jẹ̀ ìdílé yẹn ni ó wà torí ní àtijọ́ wọ́n ti lè ṣe pàṣípààrọ̀ pé ní ìran yìí o ẹ̀jẹ̀ kan máa lówó ṣùgbọ́n ẹ máa fún wọn ní ìjókòó ọkọ àṣírí nìyẹn. mo kí wa ní gbogbo ibi tí a bá ti láǹfààní láti mọ̀ gbọ́ wá jákèjádò àgbáláyé àkòrí kan wà tí a fẹ́ gbéyẹ̀wò lónìí tá a pè ní àṣírí àmúbọ̀ ìgbéyàwó àṣírí àmúbọ̀ ìgbéyàwó kí ló ń fa sábàbí ẹ̀ tó fi jẹ́ pé ọ̀pọ̀ ìgbà lóbìnrin mú àmúbọ̀ ọkọ nígbà míì àwọn ọkùnrin náà wọ́n sì mú àmúbọ̀ aya ẹlòmíì ó lè kù dẹ̀dẹ̀ báyìí kí àkókò pé láti lọ sílé ọkọ nǹkan ó sì dàrú láàrin òun àti olólùfẹ́ rẹ̀ tàbí àfẹ́sọ́nà rẹ̀ ẹlòmíì wọ́n ti lè dájọ́ ayẹyẹ kó jẹ́ wípé ayẹyẹ kù bí oṣù mẹ́ta oṣù mẹ́rin nǹkan ó ṣàdédé dàrú pátápátá ni àwọn àṣírí kan wà tó pamọ́ tọ́mọ ènìyàn mọ̀ àwọn àṣírí kan wà tó jẹ́ pé tó bá ṣe pé a mọ̀ ni àbá mọ ohun tó yẹ ká ṣe nírú àkókò bẹ́ẹ̀ ṣùgbọ́n lónìí àdìtú àti àṣírí yẹn láàmọ̀ tọ́ná sí látọ̀dọ̀ bàbá wa bàbá wòlíì Prophet Samuel Adéyẹmí Ògúnṣakin. a mà kí yín o ẹ kú ọjọ́ mẹ́ta kan Olúwa rán wa sí yín ṣùgbọ́n lágbára Ọlọ́run ẹ ó ṣoríire o àmín ọkàn yín á balẹ̀. àmín lónìí ẹni kinní kan wà tí wọ́n ń pè ní àṣírí àmúbọ̀ ìgbéyàwó kí ni ìtumọ̀ àṣírí àmúbọ̀ ìgbéyàwó. ó pín sí oríṣiríṣi ọ̀nà tó pọ̀. ẹ jáwó bàbá. kó rí wa má gbàbọ̀dé. àmín. ẹ mọ̀ pé ilé ayé tí a wà yìí ó ní ohun tó máa ń bára wọn jọ ohun méjì tí ò bára wọn jọ kò ṣeé fagídí mú papọ̀. àkọ́kọ́ àṣírí tí bẹ nínú ìgbéyàwó àwọn ènìyàn mìíràn wà tó jẹ́ pé ní ìran wọn ò kí máa ń lórí ọkọ torí pé àwọn ọ̀rọ̀ yẹn ti wà ńlẹ̀ ká tó bí wa àwọn kan ń bẹ ọkọ ọ̀run wọn kò ní gbà kó dúró sábẹ́ ọkọ àwọn kan ń bẹ ìyàwó ọ̀run wọn kò ní gbà kó láyà sílé àwọn kan ń bẹ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wà ojú kòkòrò tó ènìyàn bá ti ní láárí kò ní fẹ́ forítì àìforítì náà wà lára ọ̀rọ̀ náà ohun tó máa ń fà á pọ̀ ṣùgbọ́n èyí tó ṣe olórí ẹ̀ ni pé ogun àìrí tó máa ń dààmú ìgbéyàwó tí ènìyàn máa rò pé kíní mo fẹ́ ṣe ṣùgbọ́n a kàn dàrú lójú ọ̀nà èyí tó wá le jù níbẹ̀ ni pé àwọn ayé àwọn ọ̀tá àwọn ẹlẹ́mìí òkùnkùn wọn ò ní fẹ́ gbà káwọn méjì yẹn ó talẹ́ wọ́n fẹ́ tú wọn ká ẹlòmíràn fẹ́ ṣe wedding tó bá máa di òru ọjọ́ kẹta sí wedding nǹkan kan á ṣẹlẹ̀. bàbá kí ló lè fà á. nǹkan méjì ló ń fa yẹn. ẹ já wò. májẹ̀mú òkùnkùn tí a pè ní ọkọ ọ̀run ó máa ń da ìgbéyàwó rú. ìmíràn ogun ìdílé ẹni tí ó fẹ́ ṣe wedding yẹn ó lè gbéra lóru ọjọ́ yẹn ogun èmi ò ní gbà ogun kò sáyè ogun àwala ní nǹkan wá ṣé mo pé àwọn kan ń fẹ́ wọn ò fẹ́ kí obìnrin dúró sábẹ́ ọkọ àwọn kan ń bẹ náà wọn ò fẹ́ kí ọkùnrin ní ìyàwó sí ọ̀dẹ̀dẹ̀ so àwọn ogun wọ̀nyí èyí tó lágbára jù níbẹ̀ ni ogun ìran tí a pè ní ẹ̀gún ìdílé the patterns of generation yẹn ni pé ìṣe àwọn ìran ìyá mi kò dúró sílé ọkọ àwọn ẹ̀gbọ́n mi wọn ò sí nílé ọkọ àwọn ogun àfijọ́ nínú ẹ̀jẹ̀ ìdílé yẹn ni ó wà torí ní àtijọ́ wọ́n ti lè ṣe pàṣípààrọ̀ pé ní ìran yìí o ẹ̀jẹ̀ kan máa lówó ṣùgbọ́n ẹ máa fún wọn ní ìjókòó ọkọ àṣírí nìyẹn. ní ìran yìí wọ́n máa lówó àfowó fún yín ṣùgbọ́n ti ìjókòó ọkọ àgbà yẹn dání àwa fi ṣe collateral yẹn ni pé a fi ṣe ìdúró pàṣípààrọ̀ ẹ gba ọmọ ẹ má gbọ́kọ ẹ gba owó
ẹ má gba ọkọ, ẹ má gba oyún. Ẹlòmíràn á gbé ìyàwó yẹn tán, wọ́n á dúró síbi oyún fún, tí ò bá dẹ̀ tètè lóyún á dàrú. So oríṣiríṣi ọ̀nà làwọn ẹ̀mí àìmọ́ yẹn tí wọ́n ń gbà, ṣùgbọ́n èyí tó sábà pọ̀ lóde ìwòyí ni ojú kòkòrò, àìníforítì, torí ọbẹ̀ tó jiná láyé ń wá kiri, ayé ò lẹ́mi sùúrù bíi ti tẹ́lẹ̀ yẹn mọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ogun tí ń bẹ nínú ẹ̀jẹ̀ kò sí ohun tí a lè ṣe sí àfi tọ́lọ́run bá wa dá sí. Torí kì í ṣe gbogbo ìdílé ni wọ́n ti ń lórí ọkọ, kì í ṣe gbogbo ìran ni wọ́n ti ń lórí aya. Ènìyàn lè jọba ìlú kó má lórí aya, ṣùgbọ́n owó tó bá níyẹn la máa kọ́fà gbogbo nǹkan fún. Ilé ayé le, ayé ò ní pàràwọ̀ ẹ̀dá, ayé tó tó àkàmọ̀ra. Wọ́n lè gbé àwòrán ẹlòmíràn kán gbé lọ síbi tábìlì nínú igbó kìjikìji, kán wá lọ tá lọ́fà pé bó ṣe ń lọ ò ní rí ìyàwó láyé. Ìyàwó méjì ló wà o. Ìkíní ìyàwó tó jẹ́ ìyá ẹni, ìyàwó tó jẹ́ ìyá ẹni àkọ́kọ́. Ìkejì ìyàwó tí a ń pè ní ìyàwó àtọ̀runwá. Ìyẹn ìyàwó àtọ̀runwá ṣé ó túmọ̀ sí ìyàwó tá a fẹ́ sílé. Òun náà ni, ṣùgbọ́n ìṣe ra wá yàtọ̀ síra. Ẹlòmíràn ìyàwó oníyàwó ló gbé tira tó bímọ fún, bó pẹ́ bóyá ó ṣe máa lọ, torí pé òun méjì tí ò bá bára wọn jọ kì í dalẹ̀. Ṣé ká gbà pé ọ̀pọ̀lọpọ̀ ọkọ àti aya tí wọ́n fẹ́ra wọn tí wọ́n sì fẹ́ra wọn lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ogun ni. Àwọn túmọ̀ sí pé wọn ò jọjọ, àwọn méjèèjì ò jọ ìràwọ̀ wọn ò papọ̀, ìmíràn papọ̀, ayé ló tú wọn ká. Bíbélì ní ẹni tẹ́ tó bá rí aya rere fẹ́, ó rí ojú rere lọ́wọ́ Ọlọ́run. Ẹni bá rọ́kọ rere fẹ́ náà ó tún rí àánú lọ́dọ̀ Ọlọ́run. So ọ̀rọ̀ ìgbéyàwó yìí foundation tó lágbára ni, torí ní ìdílé ọmọ ẹlòmíì àwọn ló máa ń sin ọkọ, bẹ́ẹ̀ ni ní ìdílé ọkùnrin míì àwọn ló máa ń sin ìyàwó. Gbogbo nǹkan, owó school, owó ilé o, everything àwọn ló máa ń rí ṣe ju ọkọ yẹn lọ. Ṣé ó túmọ̀ sí pé ìyàwó lè rí ṣe ju ọkọ lọ? Ó lè rí ṣe, ìyàwó lè kọ́lé kọ́kọ́ má tí nílẹ̀. Ṣáwọn èèyàn ní máa fojú burúkú? Kádàrá àtọ̀run wá yàtọ̀ sí ohun tí a fi ṣe ni. Bàbá mo fẹ́ kẹ́ ṣe lálàyé dáadáa kó lè yé gbogbo àwọn tí wọ́n wò wá báyìí. Tí obìnrin bá ń rí ṣe nílé ọkọ ju ọkọ rẹ̀ lọ, ṣé kò mọ túmọ̀ sí pé obìnrin yẹn ó ti lórí ẹ̀ ọkọ rẹ̀, nítorí tí ọ̀pọ̀lọpọ̀ wa nílẹ̀ adúláwọ̀ máa ń gbàgbọ́ nù nígbà ìyàwó ò yẹ kó ní ju ọkọ lọ. Kò rí bẹ́ẹ̀, kádàrá ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Olúwa ní dídá tí mo dá yín, ó ní mo fún yín ní àsìkí àti kádàrá yín. Ó ní ọ̀tọ̀ ní tọmọ, ọ̀tọ̀ ní ti bàbá ẹ̀. Ọkọ la pè, ìyàwó la pè. Wọn ò yan orí níbì kan, ayé la pàdé. Ìyàwó lè jẹ́ ọlọ́rọ̀ nínú ẹ̀mí kí ọkọ kù díẹ̀ káàtó, mọ́ tí ìyàwó yẹn bá tẹríba wọ́n jọ máa lo ọ̀rọ̀ náà ni. Kò jẹ́ dandan pé ẹnìkan ṣe ẹnìkan ní ṣùtá, torí wípé àkọsílẹ̀ làbọ̀ wá bá. Inú ẹ̀jẹ̀ ló wà, ẹni máa lówó àti kọ́, kì í ṣe iṣẹ́ la fi ń lówó, iṣẹ́ kọ́ la fi ń lówó. Iṣẹ́ kọ́ la fi ń lówó. Àánú la fi ń lówó. Tó bá ṣe iṣẹ́ ni, ẹni tó ń jí láago 5 òru lọ ṣe bíríkìlà tàbí tó ń ṣe ọjà oko, ó yẹ kó dà bílíọ̀nìà. Àánú ni o. Àánú ni. Tó bá ṣàánú ẹnikẹ́ni ò lè róhun kóhun gbà. Ó túmọ̀ sí pé bí ìyàwó bá yọrí ju ọkọ lọ. Kádàrá ni. Kádàrá tiẹ̀ ni. Ṣùgbọ́n ọlọ́mọdé àpàdé onínú méjì ìyàwó. Ẹni tó bá ti lájẹ́ ní ìyàwó kò ní ìyàwó. Ẹni bá lóṣó lọ́kọ kò tí ì lọ́kọ. Ṣùgbọ́n àwọn ẹ̀mí yẹn máa ran ọkọ lọ́wọ́ ńgbà míì. Àwọn ẹ̀mí kan wà tí ò ní ran ọkọ lọ́wọ́ tá a máa sọ dilẹ̀. Ohun méjì ló ń bí obìnrin nínú. Àkọ́kọ́ tí obìnrin bá pàdé rẹ tó bá fẹ́ràn rẹ dáadáa, kò sí obìnrin bẹ́ẹ̀ bó tiẹ̀ ti darúgbó dọ̀la kò ní fẹ́ kán fẹ́ léwu. Tọjọ́ tó bá ti gbéṣẹ̀ láti fẹ́ lé obìnrin yẹn, spirit á change. Yóò tẹ̀ ṣe kà ṣùgbọ́n ìwà á change. Ọkọ máa ń fẹ́ kán máa fún un ní respect tàbí ní iyì. Ṣùgbọ́n àwọn obìnrin mìíràn ń bẹ wọn ò kì í fọ́kọ níyì. Ọkọ mìíràn náà ń bẹ kò ní ẹ̀mí mímọ́, ẹran ara ní gbogbo ọ̀rọ̀ ẹ̀. Ẹni nǹkan méjì ní bí obìnrin nínú. Bẹ́ẹ̀ ni o, àkọ́kọ́ ká fẹ́ ìyàwó lé wọn. Ẹlẹ́ẹ̀kejì ńkọ́ bàbá. Ìkejì ni wípé kí ọkọ yẹn kó jẹ́ ẹni tó yẹ pé kò kà wọ́n sí, tí ò tọ́jú wọn. Ẹnikẹ́ni tó bá ní ọkọ ọ̀run, tí ọkọ ọ̀run yẹn ò bá fààyè sílẹ̀ kó wà lábẹ́ orí ọkùnrin kan, torí ọkọ méjì ló ń bẹ. Ọkọ tí a rí òun lẹ́yìn tẹ́ pé ayé lọ́kọ yìí. Tá à ń wò báyìí. Tẹ́jọ ń wọlé wọ̀dé. Bí èmi báyìí tí mo jẹ́ ọkọ wọlé ìwọ bá ọkọ ni ọ́. Ṣùgbọ́n àwọn ọkọ kan ń bẹnu afẹ́fẹ́ tó ṣàwọn ló ṣe dàrẹ́tọ̀ ọkọ àtìyàwó yẹn. Tí ò bá ṣe ẹni tó bá ṣe ẹni tó lágbára, tó bá ṣọkọ ọ̀run tó lágbára tó jẹ́ bí ọba nínú ìsàlẹ̀ omi. Tí o bá fẹ́ ìyàwó ẹ̀, ọ̀rọ̀ ń dàbẹ́ ẹni tí ó fẹ́ gba aládé ní àlejò. Aládé dẹ̀ ní kò lè dọ̀bálẹ̀ fún onífìlà. Adé ń bẹ lórí obìnrin míì tó wà lọ́dọ̀ ọkùnrin yẹn.
kò sí aníkí ló ṣe ìyàwó yìí tí ò kà mí sí tí ò respect mi kì í ṣẹ̀bi ẹ̀ ńgbà míì kò sí bí obìnrin ṣe lè gágágágá abẹ́ ọkùnrin náà ló máa wà gbẹ̀yìn ṣùgbọ́n ohun mẹ́ta tó fà á gangan ni ọkọ ọ̀run ọkọ ọ̀run yẹn á máa sọ wípé gbèsè tó o jẹ tó o bá san mi ò ní jẹ́ o dúró sí bíbà. ìkejì ẹ̀gún ìdílé wa níbi tí a ti jáde tápè ní ìran wa ó ní nǹkan tó wà nínú ẹ̀jẹ̀ gbogbo ènìyàn níbẹ̀ ohun tó bá wà nínú ẹ̀jẹ̀ yẹn òun ló máa bá wa káàkiri. ìkẹta ìwà ènìyàn obìnrin mìíràn ò ní tẹ́ lọ́rùn ọkùnrin mìíràn náà ò ní tẹ́ lọ́rùn ọkọ mẹ́ta tó fà á nìyẹn. tó máa ń fa àmúbọ́. tó fa àmúbọ́ nìyẹn. àwọn kan wà kì í ṣe pé ogun náà ò sí nígbà ìgbéyàwó wọn ṣùgbọ́n wọ́n mánéjà ara wọn ni. bàbá ẹ já wò ó obìnrin tí ó jẹ́ wípé kádàrá bóyá ká pé kádàrá ni tàbí àyànmọ́ tàbí ìṣẹ̀lẹ̀ inú ayé ni tó jẹ́ pé ó fẹ́ ọkọ kan nígbà tí wọ́n jọ rìnrìn àjò débì kan ọkọ yẹn ṣaláìsí ó tún tẹ̀síwájú ó fẹ́ ọkọ ẹlẹ́ẹ̀kejì yẹn náà tún ṣaláìsí ó tún fẹ́ ẹlẹ́ẹ̀kẹta ó tún ṣaláìsí àwọn èèyàn wá ń fojú wò wípé ọkọ àmọ́ ọkú mọ́ lórí o ẹ mọ́ fẹ́rù olúwa ẹ mọ́ fẹ́rù obìnrin bẹ́ẹ̀ o bàbá kí la lè pé ó ṣẹlẹ̀ sírú obìnrin bẹ́ẹ̀. òjò àwògbè mi kórì mi má gbà bọ́dé o kórì rẹ̀ má gbà bọ́dé mo kúnlẹ̀ mo gbàdúrà kórì wa má gbà bọ́dé. mẹ́ta ló fà á ìkíní ìdílé wọn ní ìran wọn ó lè ṣe ìran kẹta àbí keje lọ́kọ máa ń kú mọ́ wọn bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ yẹn wà lára ẹnìkan bí ìyá bá bí ọmọ márùn ẹnìkan ló máa ń mú ègún yẹn ẹnìkan ní ẹ̀jẹ̀ yẹn máa wà lára gbogbo ọmọ márùn yẹn. ìkejì tí kò bá ṣe yẹn á jẹ́ pé ọkọ ọ̀run ẹni yẹn ó jẹ́ ní gbèsè yẹn ni wípé a ó máa fọkọ di. ìkẹta ó ní láti jẹ́ pé èèwọ̀ ìdílé tí ò yẹ kí obìnrin yẹn máa ṣe torí obìnrin míì tó bá wọlé ọkọ ọkùnrin mìíràn ò gbọ́dọ̀ gun àyà ẹ̀ tí ọkùnrin mìíràn bá gun àyà ẹ̀ á pa obìnrin yẹn lára èèwọ̀ ìran oníkálukú mẹ́ta yẹn ni. n tẹ́ ń sọ ni wípé obìnrin míì ń bẹ bẹ́ẹ̀ni nínú èèwọ̀ rẹ̀ bẹ́ẹ̀ni kò gbà pé kọkùnrin míì tó gun àyà ẹ̀ tó bá ti wà lábẹ́ ọkùnrin míì. ẹ̀gún ìdílé ọkọ yẹn tàbí àṣírí ilé ọkọ yẹn ó dàbí àtàwọn pé èèyàn lu mọ́lẹ̀ ni tó bá ti ń ṣe bẹ́ẹ̀ nǹkan kan á ṣẹlẹ̀ sóbìnrin. bàbá ẹ má bínú mo fẹ́ kí ọ̀rọ̀ yìí lè yé wa dáadáa. ok n tẹ́ ń gbìyànjú àti sọ bí n bá gbọ́ yín lágbọ̀ọ́yé ni wípé obìnrin tó jẹ́ wípé ó fẹ́ ọkọ kan èèyàn kú mọ́ ó fẹ́ ẹlẹ́ẹ̀kejì ó kú mọ́ ẹlẹ́ẹ̀kẹta ó kú mọ́ ẹlẹ́ẹ̀kẹrin gan ó kú mọ́ táwọn èèyàn sì wá rí wípé ọkọ máa ń kú mọ́ o bí bá gbọ́ yín lágbọ̀ọ́yé wípé irú obìnrin bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó jẹ́ wípé ó lọ́kọ ọ̀run ẹ tún ní kò yẹ kí ọkùnrin míì tún gbó mìíràn gbà tó bá ti lè fẹ́ ọkọ kan kò yẹ kí ọkọ mìíràn tó máa gún wọn tó bá ti lè wà lọ́dọ̀ ọkọ yẹn tí ó ń sùn sọ́dọ́jọ́ ń jẹun tó ń so oúnjẹ fún ìwọ̀ ìṣẹ̀dá ẹ̀ tó bá ti lọ ń ṣe bẹ́ẹ̀ ó lè affect ẹ̀ àṣírí ni o ìmíràn dẹ̀ tó ń wà tó yẹ pé ọ̀tá ilé wọ́n ti gé ẹ̀gún yẹn sílẹ̀ pé wọn ò ní rọ́kọ ṣé ẹni tó ọkọ kọ̀ ó yàtọ̀ sẹ́ni tó ọkọ ń kú mọ́ ṣé wọn pé nígbà tá a dé nínú Bíbélì nínú ìwé John orí 4 yẹn ẹ̀rí pé ó ní fún mi mu obìnrin kan wà níbi kànga yẹn ẹ̀rí pé Jésù wá bá níbi kànga pé fún mi mu ó wá ní ọkọ rẹ̀ kan ó ní òkè ìwọ ti ní ọkọ 5 rí ṣùgbọ́n èyí tó tún wà lọ́dọ̀ rẹ̀ kì í ṣe ọkọ rẹ̀ nípasẹ̀ ọkọ àkúnlẹ̀yàn wà lára ẹ̀ téèyàn bá bọ́kọ ẹ̀dá ìpàdé tó bá ń ṣe ìgìtà tó bá pẹ́ atamọ́tò àṣírí ni ọkọ yẹn tó bá pẹ́ ó máa ta mọ́tò tí ẹlẹ́dàá méjì ò bá ti gírì ẹlẹ́dàá ló máa ṣẹ́ẹ̀rẹ́ ẹ̀kan lẹ́yìn fẹ́ra ṣe wedding ká ni tí o bá bá ènìyàn ṣe wedding tí ìṣẹ̀dá ènìyàn ò bá bá ẹ bọ̀rù ká tí ìṣẹ̀dá ẹni tí bí ò bá sáyìn yà pé méjì la wá ènìyàn ìkan láfẹ́fẹ́ ìkan physically. physical yẹn àjọbọ̀ òrùka. lèyìn méjì tó wà níbi ètò ìgbéyàwó ọkọ àti ìyàwó. ṣùgbọ́n táwọn ti afẹ́fẹ́ méjì èmi ọtí ẹni tó ẹ̀dá àti èmi àtẹ̀dá àti ẹ tá a bá ti bọ̀ òrùka ẹ máa tú ká ń bíbà yẹn ni. bí ìṣẹ̀dá wọn nínú afẹ́fẹ́. àwọn lókè òrùka bọ̀wọ́ ń bíbà tán wọ gáhùn àbí ẹ̀yìn kọ́lẹ̀ ń jó. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ìṣẹ̀dá àwọn méjèèjì yẹn tí wọn ò bá ti ṣe ohun tí wọ́n ṣe lórí ilẹ̀ yẹn wọn ò lè last. bàbá báwo ni wọ́n ṣe mọ ohun tó ń ṣe. àwọn ọmọ náà ìṣẹ̀dá méjì gbọ́dọ̀ green tí ìṣẹ̀dá èèyàn ò bá ti green kò sí bó ṣe lè bá ẹlẹ́ran ara méjì papọ̀ kò lè easy. ó túmọ̀ sí pé ọkọ àti ìyàwó tó fẹ́ra wọn tí wọ́n tún gba lórí kan tí wọ́n túká. tó túká ó ṣe pé ìṣẹ̀dá wọn nínú ẹ̀mí ni ò parapọ̀. papọ̀
kí nǹkan tó ṣẹlẹ̀ sí ènìyàn físíkà á ti ṣẹlẹ̀ nínú ẹ̀mí. ìkejì ẹ̀gún ìdílé ẹlòmíì wọn ò kì í ní ìyàwó níbẹ̀ sẹ́ẹ̀ bó fẹ́ 50 wọ́n á máa lọ ni. bàbá kí ló tọ̀hún lè ṣe. torí tó bá wá dọjọ́ alẹ́ òun ló máa dáná fúnra ẹ̀ ṣùgbọ́n ohun tó lè bá ẹ̀gún yẹn jẹ́ ni pé kẹ́yìn ẹ bá lè gba ẹ̀mí mọ́ tó ń gbàdúrà ìkejì kọ́ lọ́ọ́ bá lè sọ di ènìyàn ńlá so ogun yẹn ò ní hàn lára nípasẹ̀ ìwọ̀ wa ń gbà míì nǹkan rere lè máa jábọ́ ẹlòmíì ẹ̀dá ẹ̀ kì í parọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ń parọ́ òun kó bá fi irọ́ yẹn ṣe á máa jábọ́ kò sí bó bá ti fi irọ́ fẹ́ obìnrin mo da mílíọ̀nìyà ni mí màá ra mọ́tò fún ẹ tó bá délé mi màá faná sínú yàrá ẹ tó bá débẹ̀ tí ò sírú ẹ̀ ṣọ́ọ̀pù obìnrin á sá lọ irọ́ nígbà míì òun fà mú bọ́ so ìkẹta àbí kejì àkọsílẹ̀ yìí náà ni gbogbo ẹ̀ dálé lórí ṣebí èèyàn ṣe lébèrè àti ìyàwó bá dalẹ̀ ṣebí èèyàn bílíọ̀nìyà àti ìyàwó sá lọ àbí so kádàrá láyé ṣùgbọ́n kọ́ lọ́ máa jarí ìjà ayé ká má dẹ̀ rógun ẹ̀gún ìdílé ó ṣe jẹ́ nìyẹn àṣírí àmúbọ̀ ìgbéyàwó. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún àwọn àlàyé tẹ̀ ń ṣe wọ̀nyí torí pé ọlọ́pọ̀ ìgbà ẹlòmíì ò ti sú kò mọ bó ṣe lè ṣe mọ́ tó fi jẹ́ pé nígbà míì wọ́n ti sọ lóko ládùúgbò wọ́n ti ń pè lóko nú ẹbí wọ́n ti ń pè lóko ní gbogbo àwùjọ tó wà wọ́n ní lágbájá abalájọ ọjọ́ orí rẹ̀ ti ń pẹ́ lọ báyìí ọjọ́ orí rẹ̀ ti ń pẹ́ kò tí ì lọ́kọ ọjọ́ orí rẹ̀ ti ń pẹ́ kò tí ì láya ẹlòmíì ń bẹ ń gbà ó wà ní àárín 20 sí 30 yóò ti lọ́kọ rẹ̀. Ọlọ́run ọba kì í ṣe bí àkúnlẹ̀yàn àdáyébá àfiṣe amúkan bẹ̀ àkúnlẹ̀yàn àdáyébá tàbí àfiṣe ìkan láti jẹ́ tẹnikẹ́ni tó bá níṣòro gbogbo àgbáyé so ẹni yẹn àdúrà ni kó máa gbà. àwọn tí wọ́n ń lọ́kọ ọ̀run tí wọ́n. àwọn wọ̀nyẹn tán lọ́kọ ọ̀run yẹn tán bá wádìí ara wọn tán jọ ọmọ Ọlọ́run tán gba ẹ̀mí mọ́ ọkọ ọ̀run á yọ̀ǹda wọn. mo ti rẹ́ni tó yẹ pọ̀ ọkọ ọ̀run fẹ́ yọ̀ǹda ìṣùgbọ́n fẹ́ mú kan lọ nú ọmọ ẹ̀. bàbá kó tó fi lẹ̀. ǹjẹ́ a ti rí àwọn èèyàn àbí nínú ìrírí yín àwọn tí ọkọ ọ̀run bá jà tí ẹ sì rí pé Ọlọ́run lànà fún wọn. ó pọ̀ èèwọ̀ wọn làákọ̀ sọ pé ọkọ ọ̀run ń ṣe ọ́ ṣùgbọ́n má ṣe báyìí mọ́ tó o bá ti ṣe bẹ́ẹ̀ ọkọ ọ̀run á lọ ìtì ẹ̀ torí nígbà míì àwọn mìíràn tó ń wọ́kọ ọkọ ọ̀run yẹn kò ní jẹ́ kán rọ́kọ gidi á máa ti pàrùpàrù sí wọn gbọ́dọ̀ ṣe ọkùnrin náà ló ní ìyàwó ọ̀run kò ní jẹ́ kó róbìnrin gidi obìnrin tí ò gbádùn tí ì ṣe kádàrá ẹ̀ lá máa tì sí àwọn èèyàn máa ń change nǹkan rere sí búburú ni so ọkọ ọ̀run ẹlòmíì kò gbà pé kó ṣáájò ó kàn gbà pé kó mọ ohun tó yẹ kó ṣọ́ra fún ìmíràn ọkọ ọ̀run ẹ̀ irun orí ẹ̀ lásán yẹn á ní bó ṣe yẹ kó máa ṣe orí sí oríṣiríṣi èèwọ̀ ló wà fún ìṣẹ̀dá ènìyàn. adúpẹ́ onáàlẹ́ ti gbọ́ yìí láti ẹnu bàbá nípa àṣírí àmúbọ̀ ìgbéyàwó tẹ́ ẹ bá rí tí ò dúró dáadáa tàbí tí kò tọ́jọ́ tí ò tó sùn wọ́n ní àwọn àṣírí tó fa àmúbọ̀ yẹn tó sì ṣokùnfà ìpínyà òun lẹ̀ ń gbọ́ lẹ́nu bàbá yìí o tí wọ́n sọ wípé lọ́pọ̀ ìgbà ó lè jẹ́ pé nínú ẹ̀mí ìṣẹ̀dá ẹni àkọ́kọ́ àti ẹni kejì gẹ́gẹ́ bí ọkùnrin àti obìnrin tí wọ́n fẹ́ra wọn wọ́n lè mọ́ papọ̀ láti lè jẹ́ kó papọ̀ tàbí láti lè mọ eléyìí tó papọ̀ wọ́n ní kéèyàn tọ Ọlọ́run lọ kéèyàn sì gbé ìgbésẹ̀ bàbá ọ̀pọ̀lọpọ̀ ni mo ń béèrè lọ́wọ́ wa wípé báwo làwọn ṣe lè kàn sí yín báwọn bá fẹ́ kàn sí yín nípa pé àwọn nílò ìtọ́nisọ́nà. bẹ́ẹ̀ ni nọ́mbà wa náà láwọn fún wa àbí. bẹ́ẹ̀ ni. 080 33 52 65 22. ẹ pè lẹ́ẹ̀kan sí. 080 33 52 65 22. bírú àkókò wo ni wọ́n lè mọ̀ pè yín bàbá. láti aago 2 ọ̀sán títí dalẹ́ mo wà available. ṣé wọ́n lè pè yín sórí WhatsApp yín. WhatsApp wa ní 081 61 26 15 67 081 61 26 15 67 wọ́n lè máa pè sórí WhatsApp wa náà. kò jù báwọn lọ ńlẹ́ ti gbọ́ yìí o ní abala àkọ́kọ́ tá a pè ní àṣírí àmúbọ̀ ìgbéyàwó lórí ètò àṣírí inú ayé ẹ ṣeun púpọ̀ òun náà lẹ ti gbọ́ yìí láti ẹnu bàbá Prophet Samuel Adéyẹmí Ògúnṣakin pẹ̀lú àwọn àlàyé tí wọ́n ti ṣe fún yín nọ́mbà wọn ni wọ́n pè wọn ẹ pè wọ́n ní àkókò tí wọ́n ní kí ẹ pè àwọn ẹ sì lè kàn sí wọn lójú òpó WhatsApp wọn ẹ gbìyànjú ohun tẹ́ ẹ ti wò yìí
ẹ share ẹ sì mọ́ fi ìgbà gbogbo mọ́ subscribe sí ìkànnì yìí. Ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn tí ò tí ì mọ̀ nípa rẹ̀ ẹ pín dọ́dọ̀ tiwọn. Ìkànnì Òjó Awógbèmí Kábíyèsí TV àwọn ò ní fún yín ní tí ọ̀dà ohun tó bá ti jọjú làwọn mọ̀ fún yín nígbà gbogbo lórí ìkànnì tiwa. Ẹ ṣé púpọ̀.